tán gbòde o, ó gbòde o, àdùndùn tán gbòde o. Àdùndùn tán gbòde o, ó gbòde o, àdùndùn tán gbòde o. Eré tó ń kọ́ni lọ́gbọ́n tó ń fúnni lóye, àdùndùn tán gbòde o. Eré aládùn, eré olóyin mọ̀mọ́, àdùndùn tán gbòde o. Àsìkò ti tó, eré ti bẹ̀rẹ̀ nìyẹn, àdùndùn tán gbòde o. Ọgbọ́n ọlọ́gbọ́n, òun la fi ń ṣọgbọ́n, àdùndùn tán gbòde o. Ọ̀rọ̀ ọlọ́rọ̀ la fi ń kíyèsára, àdùndùn tán gbòde o. Àsìkò ti tó, kájọ kọ́gbọ́n kún ọgbọ́n, àdùndùn tán gbòde o. Àsìkò ti tó, ó yá ká fìmọ̀ kún ìmọ̀, àdùndùn tán gbòde o. Ọmọdé ilé, gbogbo yín ẹ súnmọ́ bí, àdùndùn tán gbòde o. Ẹ̀yin àgbààgbà, ẹ wá kan fìdílé, àdùndùn tán gbòde o. Gbogbo wa pátá ló yẹ ká jọ wò ó, àdùndùn tán gbòde o. Ìrírí ńlá, ìṣẹ̀lẹ̀ tó fa kìkì, àdùndùn tán gbòde o. Àdùndùn tán, eré olóyin mọ̀mọ́, àdùndùn tán gbòde o. Eré ti yá o, ẹ máa bá wa ká lọ, àdùndùn tán gbòde o. Àdùndùn tán gbòde o, ó gbòde o, àdùndùn tán gbòde o. Eré tó ń kọ́ni lọ́gbọ́n tó ń fúnni lóye, àdùndùn tán gbòde o. Eré aládùn, eré olóyin mọ̀mọ́, àdùndùn tán gbòde o. Àsìkò ti tó, eré ti bẹ̀rẹ̀ nìyẹn, àdùndùn tán gbòde o. Ọgbọ́n ọlọ́gbọ́n, òun la fi ń ṣọgbọ́n, àdùndùn tán gbòde o. Ọ̀rọ̀ ọlọ́rọ̀ la fi ń kíyèsára, àdùndùn tán gbòde o. Àsìkò ti tó, kájọ kọ́gbọ́n kún ọgbọ́n, àdùndùn tán gbòde o. Àsìkò ti tó, ó yá ká fìmọ̀ kún ìmọ̀, àdùndùn tán gbòde o. Ọmọdé ilé, gbogbo yín ẹ súnmọ́ bí, àdùndùn tán gbòde o. Ẹ̀yin àgbààgbà, ẹ wá kan fìdílé, àdùndùn tán gbòde o. Gbogbo wa pátá ló yẹ ká jọ wò ó, àdùndùn tán gbòde o. Ìrírí ńlá, ìṣẹ̀lẹ̀ tó fa kìkì, àdùndùn tán gbòde o. Àdùndùn tán, eré olóyin mọ̀mọ́, àdùndùn tán gbòde o. Eré ti yá o, ẹ máa bá wa ká lọ, àdùndùn tán gbòde o. Àdùndùn tán gbòde o, ó gbòde o, àdùndùn tán gbòde o. Eré tó ń kọ́ni lọ́gbọ́n tó ń fúnni lóye, àdùndùn tán gbòde o. Eré aládùn, eré olóyin mọ̀mọ́, àdùndùn tán gbòde o. Àsìkò ti tó, eré ti bẹ̀rẹ̀ nìyẹn, àdùndùn tán gbòde o. Ọgbọ́n ọlọ́gbọ́n, òun la fi ń ṣọgbọ́n, àdùndùn tán gbòde o. Ọ̀rọ̀ ọlọ́rọ̀ la fi ń kíyèsára, àdùndùn tán gbòde o. Àsìkò ti tó, kájọ kọ́gbọ́n kún ọgbọ́n, àdùndùn tán gbòde o. Mo dúpẹ́ Ọlọ́run tó sọ mi lọ tó sọ ń bọ̀ o, tó jẹ́ forígún tó jẹ́ fẹsẹ̀ kọ o. Ọlọ́run mo dúpẹ́ o. Ó yẹ kémi náà síbi ológun àmọ́ pé èèyàn dádúgbò yìí. Hey bro! Joy! Standard! Hey! Hey! Ah! Inú mọ́ mi máa dùn. Ọba àwọn lọ kọ́dẹ̀ dé ọ̀pẹ ní fọ́lọ́. Ah! Ọlọ́run mo dúpẹ́ o.
Busayo. Báwo dẹ̀ ni gbogbo àwọn iṣẹ́ tí mò ń pè sí? Ó ń yé ẹ ní àbí kò yé? Ó yé mi náà. Ó ṣáà rí last semester results pé mo sí ní improve. Ó yé mi dáadáa. Busayo, but ó sọ fún mi pé o máa wá ní ìjẹta. Kí ló tí mi rí ẹ mú? Báwo ni ìjà rẹ̀? Mo sì máa sáré rán mi iṣẹ́. Báwo dẹ̀ ni ibi tán rẹ̀ sí òsì problem? Mo tún ní kí n tún ṣàlàyé àwọn nǹkan sífẹ́ torí àwọn nǹkan kan sì kù tí mo tó fẹ́ kọ́ wọn. Jókòó méje pàlàfíà yìí dára jókòó kọ́kárì àǹtí ọ̀nà àlùbáríkà. Adigun ó ní àlùbáríkà àdúrà rẹ̀ ó gbà ọ̀dọ̀ rẹ̀ mọ́ wá ọmọ màá rẹ̀ padà wá fún ọ. Ẹ káàsán. Báwo ni Kọ́lá sùn wá pa? Sọ ma pé n tó jẹ mú kó tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ni wàhálà tó wà nílẹ̀ ńgbọ́ Ọlọ́run sì ti bá a bẹ́sù wí tí wàhálà ti tán mo wá wò pé kò sí tó yẹ kí n ṣe ju wípé kí n tó mọ padà wá fún ọ ṣùgbọ́n mo fẹ́ kí Kọ́lá mo fẹ́ kọ́ màwé o má bàa fọwọ́ ẹ̀rẹ̀ hẹ̀hẹ̀ mu kó o ṣe lẹ́gbà wọn ò fi sọ́dọ̀ rẹ̀ fi sọ́dọ̀ ẹ̀rẹ̀ hẹ̀hẹ̀ só ti yẹ ọ bí wọ́n ṣe màwé kó náà màwé ẹ̀jọ̀ lálùbárí kápò. Dádì Kọ́lá ò kì í ṣe ọmọ burúkú torí mo ti mọ̀ ti pẹ́ ẹ̀kọ́ dẹ̀ ní ìwà ìpáǹlẹ̀. Àmín ṣùgbọ́n sọ ọmọ kékeré èṣù tí ó bá dì sí ọmọ kékeré láyà ẹgbà làbí yọ mo lọ́rọ̀ kan tí mo fẹ́ bọ̀ sọ tó sì wà lọ́kàn mi ǹdẹ̀já sọ̀rọ̀ náà ọ̀kàlẹ̀. Ọmọdé àfẹ́sọ́nà rẹ̀ Ṣé Busayo? Kì í ṣe àfẹ́sọ́nà. ọmọ dáadáa ló máa yìí má jẹ́ ọbọ̀mọ lọ́wọ́ irú eléyìí lọ yẹ ń dìlé wa tó ti yé ọ ọmọ gidi ni nígbà tí o ní problem tó o bá rí akitiyan rẹ̀ bí ti lọ nípọ̀ mo tún pa lọ́dọ̀ rẹ ní ìsìn má sọ nǹkan nu má jẹ́ òkú ò ní ìdílé wa sọ ma pé bọ́mọdé bá ń gègé àgbàlagbà lọ́wọ́ bí tí ó wò sí òun dáadáa sórí gbọ́ ọ̀ká rẹ̀ Mo ti gbọ́ ti mo agbègbè sẹ́nu wọn. má jẹ́ kí n má jẹ́ pàlà bí àjẹ́ lára ọ̀ká rẹ̀ ọmọ mi ọ̀là ìparí ká. Adigun má gbàgbé ọ̀rọ̀ tí mo bọ̀ sọ so ti gbọ́ bó ṣe rí mo sọ fún ọ ọmọ mi àdúrà rẹ̀ ó gbà ọ̀là ìparíkà ẹ bára yí pẹ́ o àwọn òbí rẹ̀ ó jèrè rẹ̀ àwa ní ó jèrè rẹ̀ ọ̀ká rẹ̀ wá jókòó báyìí ìbí lọ. Ẹ jẹ́ kí n sìn síwájú. Má wulẹ̀ sí mi máa jókòó ọ̀ká lè ọmọ mi ọ̀sà ní baríkà jókòó ẹ máa ṣe fàájì ẹ máa gbádùn ọgbọ́n ó yá ìwọ wọlé lọ kó bá yà bí àwọn ẹ̀dá. Dáàdi ẹ jẹ́ kó jókòó. Kó jókòó kiri àní ọmọ padà bí àyílẹ̀ ẹ máa gbádùn ti yín kẹ́ ẹ máa gbádùn kẹ́ ẹ máa ṣe yọ̀tọ̀ mi. Ọ̀ká lè dàrẹ́ ẹ máa gbádùn ti yín wọ́n máa jókòó gbogbo ní ọ̀pẹ̀ yìí. Busayo, àbúrò pé dáàdi fún ẹ. Owó ibi ń pa mí. Mi gbọ́. Ibi ń pa mí. Sí kí lọ bá ẹ ra oúnjẹ wá ní àbí kí ni kò tún fẹ́. Ṣé ẹni tí wọ́n lè ní wọlé jẹ? Àwọn ẹ tó bá fẹ́ dáná rice wà ní tó bá fẹ́ sí rice ẹ̀wà náà dẹ̀ wà iṣu náà dẹ̀ wà tó bá máa sè so wà wọ kitchen so wà dẹ̀ dáná màá ti ẹ̀jọ́ wẹ̀wò lé níbi máa dùn. Ṣé wà tó mú un bọ̀ kó mi sóúnjẹ sílẹ̀? Ń bẹ́ẹ̀ sí oúnjẹ sílẹ̀ èyí wá kó ń bọ̀ lónìí gan lè jẹ́ kí n dáná sílẹ̀ wò pé mo tẹ̀ fẹ́ test oúnjẹ tó bá sè tó mọ̀. Mo sì máa dé bí ó pa ìlú. Sí àlọ́. Báwo ni ọkọ tí mo fẹ́ fẹ́ sọ? Ok, mo ń gbọ́rọ̀ ẹ̀rù. Ọdún ẹ̀bẹ̀ sọ ni pé ṣé mo pa sí ń bọ̀rọ̀ fẹ́ wá ìbọn
ti tójọ́ mẹ́ta kan wọ́n dẹ̀ máa sọ pé okùn ọdún mẹ́ta ó ti kó lálejò sáré tí mo ní pé a kì í ṣàlejò ara wa mọ́ ṣé ò sì rò pé ká ti máa gbé gẹ́gẹ́ bí tọkọ àti ìyàwó ni ó ṣàmọ̀ pé ilé obìnrin ń pẹ́ ṣú then my méjì ṣípa àṣìwọ̀n on school as a graduate so what are we waiting for? àdùgbò yẹ ká ti máa gbé papọ̀ náà. Bùsáyọ̀. Yes dear. Èmi náà mọ̀ pé tọmọdé bá tó lọ́kọ yẹ kó lọ́kọ ni àdúgbò yẹn but tó bá wù mí sìn látòkè nílẹ̀ wá rí i pé ìyá ọ̀bá bàbá mu ni mò ń wọ̀ ṣé nù sẹ́ àti òsì ni mo fẹ́ fẹ́yàwó sí ni. Wàá ní sùúrù fún mi ni o mo bẹ̀ ń torí tọ́lọ́run wàá ní sùúrù kò síṣẹ́ lọ́wọ́ mi tí n bá níṣẹ́ lọ́wọ́ mo máa fẹ́yàwó tó o bá dẹ̀ sí kò síyàn sómọ mo bẹ̀ ń torí tọ́lọ́run jọ. gbogbo tó ń try láti sọ lóye pátápátá bó ṣe wò rò báyìí pé bẹ́tà wá ṣe wedding tán á gbé papọ̀ as in nǹkan lè dá owó á dé ṣáà tó sọ wípé lẹ́wọ̀n ló máa ń pọ̀ ọmọ wáyé yẹn ṣùgbọ́n wọ́n sì sọ ni àdùgún jẹ́ pé bùkátà ló ń wò àbí owó anything tí bá wọn fi sọ̀rọ̀ kó tó wá lè fi assista méjì tá náà fi jẹ́ èèyàn wọ́n á ṣe ìnáwó bùkátà lẹ́fọ̀ọ́ lọ́nà á gbé. Bùsáyọ̀ ọ̀rọ̀ obìnrin pátápátá ni wọ́n ń sọ yẹn wọ́n náà mọ̀ pé àwọn àgbà máa ń pariwo pé kíní kan bàjẹ́ jẹ́ apá ẹ̀gùn ju ìtàn lọ. Tí n bá ní iṣẹ́ lọ́wọ́ ìgbéyàwó á wá onídá kí n fẹ́ kí n tó gbé jù sínú ìyà. Bùsáyọ̀ dákun torí Ọlọ́run àforíjì mi tí n bá lọ sékòó tí mo bá dé wọn náà sọ Ọlọ́run máa kí èkó délé mo dẹ̀ bìlífù pé èkó máa san mi. Tí n bá travel lọ sékòó tí n bá dé màá bá ẹ láti jẹ́ pé ká mú déètà máa sì ètò ìgbéyàwó yẹn tó ń torí Ọlọ́run bẹ́ẹ̀ ni. mo fẹ́ lọ sí. Bẹ́ẹ̀ ni. ṣọlẹ̀ ọ̀gá yẹn máa rọrùn ṣá. Kí ló dé tí ò ní rọrùn? náà wàá fún mi sílẹ̀ sí ìgbà wájà ìlọ sí Èkó. Bùsáyọ̀ ó fọ́ nìgan ṣé mo ní fóònù àmúdẹ máa pè ẹ́ níwọ̀n gba àgbà tí mi bá ti nífẹ̀ẹ́ dọ́kàn tí wọ́n náà dẹ̀ nífẹ̀ẹ́ mi dọ́kàn èmi rò pé a tó lè fi ọbẹ̀ ìjẹra wa ní ṣùgbọ́n. anyway mo ti gbọ́ ẹ wá ẹ̀dọ́ ọ̀nà ni ojú ẹ̀ lómi. nǹkan tí ìbá bá rogun ló máa ń kọjú mọ́ ọ. lágbára Ọlọ́run èkó adágbà ẹ̀ bọ̀ ṣe kíá o wọ́n tẹ̀ bá fún ogún ọdún pilẹ̀ ìwé wọ́n fẹ́ já ọjà o tó wá tún wá já tó pọ́sibú kò má tún níyì tó tún gbọ́ àdéhùn jọ ń torí Ọlọ́run má gbàgbé mi o. mo ní gbàgbé. ṣé o miss mi? mo miss ẹ mo feel ẹ gan. ṣé kò sẹ́yìn ni mo rí láǹkẹ́ wá nípa àwọn sẹ́lẹ̀dọ̀ ọ̀hún? Èmi ni mo wà. Ṣé ẹ rí mi nígbà tí mo wá? Mo rí yín gbà yẹn báwo wá ní ṣé mọ́nìjà ti dá yín lóhùn? Ẹ wo ohun ò dá mi lóhùn. Nǹkan tí mọ́nìjà ń sọ fún mi ń sìn wọ́n ní pé ẹnìkan ti wá kó tó di pé èmi wá pé àbúrò àwọn ní ẹni yẹn. Irọ́ ni jàre mọ́nìjà tó fọkàn kò ń sábúrò rẹ wọn gẹ́ẹ̀kan ló kàn wá tó ń sọ pé nípa ọ̀rọ̀ iṣẹ́ in fact nítorí yẹn dẹ̀ pọ̀ wá kò dẹrùn ló attract mọ́nìjà tó ń sọ pé àwọn ẹni yẹn làwọn máa gbéṣẹ́ fún kò ń ṣe àbúrò rẹ wọn kankan. Ó túmọ̀ sí pé torí obìnrin ni mọ́nìjà ti já ìlú Orí obìnrin náà ni wọ́n pa. èyí mọ̀ pé kò sí nǹkan tọ́lọ́run ò lè ṣe ẹ̀mí. Ohun tí mọ́nìjà yẹn bá dẹ̀ ti sọ ńlá bẹ́ẹ̀ ti gé ó mì náà tó bá sọ ni. Ọlọ́run máa pèsè tẹ̀yìn ọ̀ fún Ìṣúwàlà yóò sùúrù lọ́lọ́run wà. Àdùdù tán gbòde o, ó gbòde o, àdùdù tán gbòde o. Àdùdù tán gbòde o.
tún ní kó lọ save nǹkan so ti save ẹ. Mo ti save. ok ọ̀kàrí bá a mú tẹ́lá. But mo ti fi sí ọ́fíìsì. ó ṣe lè fi sọ́fíìsì ló fẹ́ máa gbé ni bọ́ọ̀ ló yé ń ṣe bí eléyìí. nígbà tó ti save owó tán ó dẹ̀ mú tẹ́lá wá fún mi màá lè fi pamọ́ báwo sì fẹ́ ṣe confirmation bóyá o ti ẹ̀sán owó yẹn sí báyìí. wo mi fẹ́ ó gbèsè ẹ̀ dé o ẹ ń bá fẹ́ bá mi ṣiṣẹ́ ó lọ bó ṣe yẹ kó lọ gerege ni màá fi lè gbẹ̀rí ẹ̀ jẹ́ nígbà tó sanwó tó mú tẹ́lá ìwà báwo sì fẹ́ mọ̀ kó sanwó mi ò ní fẹ́ báyìí o kí ló dé tó bá fẹ́ bá mi ṣe ogbódò lóòótọ́ ni lèyẹn fi máa ń gbẹ̀rí èèyàn jẹ́ báwo ni ọ̀gáre ẹgbẹ́jọ́ mẹ́ta ẹgbẹ̀lẹ̀ ṣé nǹkan dùn ìdọ̀tún àdìgún rẹ o ọmọ ọ̀rẹ́ mi ni àjọṣe kékeré ni ọ bàbá rẹ ṣèyàn pọ̀ nígbà tí nǹkan ò tí ì dá tí gbogbo ẹ̀ ń lọ yìí tí ilẹ̀ ń dó yìí ká ló gbé àlọ́ sókè kọ́lọ́n tó ní kí gbogbo ẹ̀ máa jọra wọn báyìí àwa lè rí àwọn èso ara rẹ̀ ká páàrí nǹkan kan torí pé ipò sulẹ̀sẹ̀ ẹ̀ wù kódà bó ṣe ń wo ó kàwé o ó kàwé gan-an orí rẹ̀ pé ọlọ́run ní dọ́pọ̀lọ́ rẹ̀ rú ọmọdé ọlọ́run ní dàtí ẹ̀ náà rú o àtàwọn tí ń wò wá náà bó ti rí nìyẹn ọmọ tí ó ṣẹlẹ̀ nísìn ilé epo ilé tí tó wà ní agadangba lọ́hùn ilé tó ń mójú tóun òun ó kọjá lọ bẹ̀ yóò kọjá lọ bẹ̀ yóò lọ mójú tóyún ní tuntun ilé ìtajà kọ́ sí alágbàdo ní àkọsí alágbàdo ń bí òun ló máa ẹ́ẹ̀dì yẹn ní ìsìn tó lọ́ wọn mójútó sọ pé díẹ̀díẹ̀ ni a máa fi òye iṣẹ́ yẹn dá máa fi yé díẹ̀díẹ̀ ni àbí tí ń wí o ti yọ nísìn ilé epo tẹlágbàdo ń bí ẹni wọ́n yóò kọjá sí ibi ti tẹ́lẹ̀ ilé tí akọ́sí alágadangba lọ́hùn a máa fi òye iye díẹ̀díẹ̀ náà ni tí ó ti yọ bó ti jẹ́nu ọlọ́run àjọ tí àsìkò tá a jọ parapọ̀ yìí àjọ gbépọ̀ wa ọlọ́run ojú ó ṣèṣe oore o bí ó ti jẹ́nu bó bá tún dìrọ̀lẹ́ kó o tún jẹ́ ìrí ọ ká máa ṣàlàyé tí wọ́n bá tún kù ń bẹ̀ ọ́ ẹ̀dá ọ̀ká ni. àbí inú yóò dùn sí bó ṣe pín wa yẹn. Kéṣe. ẹ jẹ́ ká. àdùdù tó ń gbòde o eré tó ń kọ́ni lọ́gbọ́n tó ń fúnni lóye àdùdù tó ń gbòde o. ẹ̀gbọ́n mi Ọlọ́run ẹ disappoint mi nígbà tẹ ní kí n wá lónìí ẹ dẹ̀ mọ̀ pé next week la máa bẹ̀rẹ̀ exam mi ò lẹ́yìn kan tẹ ṣe rárá tọ̀. ṣé màá máa parọ́ fún ẹ ni wọn náà sàmọ̀ pé mi kì í ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ nítòsí ẹ̀ ní pé mi nǹkan sọ fún ẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni ibi tí mo ti ń ṣiṣẹ́ yẹn wọ́n ti gbé mi kú ń bẹ̀ ibi tán gbé mi lọ́sìn kò sọjá ń bẹ̀ rárá so tipátipá la fi ń pa 10,000 daily so ìdí nìyẹn náà. ẹ dúró kílẹ̀ ṣe fún wọn tán fi gbé yín kúrò bẹ́ẹ̀. mi ò ṣe nǹkan fún wọn but wọ́n ní ọmọ kan wá bí nǹkan kan pé bàbá ẹ̀ ti ṣe àwọn lóore rí pé kó dúró níbi tèmi wà yẹn pé kémi padà sí ibi tán ilé epo tuntun tán ṣe kọ́ bọ́dí ilé epo tuntun tán ṣe kọ́ yẹn ibẹ̀ yẹn ò lajú ẹ̀mùdẹ̀mọ̀ sákúrì tó ń fi apá lẹ́dẹ̀ jẹ sàrí ó ní bó ṣe wù ní là ń sì mọ̀lẹ́ ni mi ò lè bá wọn ágù pé kán mọ̀ ṣe tó bá wù wọ́n so oríṣi nìyẹn náà. anyway ọjọ́ wo ni kí n wá gba school fees. mi ò tí ì lè sọ ìgbà tó máa wà náà à ń kí à ń sá ọlọ́mẹ́ni tó kú ẹ̀wẹ́ màá try gbogbo agbára mi. ẹ dúró kí lórúkọ ọ̀bọ̀n yẹn. Àdìgún lórúkọ rẹ̀. Àdìgún kí ni mo tẹ̀lé forúkọ ẹ̀sìn kò sí nǹkan tó máa ń fi mi ìlànà tẹ ṣe fún mi ara o kò dáa rárá. eré aládùn eré olóyin mọ̀mọ́ àdùdù tó ń gbòde o àsìkò ti tó eré ti bẹ̀rẹ̀ nìyẹn àdùdù tó ń gbòde o ọgbọ́n ọlọ́gbọ́n òun la fi ń ṣọgbọ́n. ọ̀rẹ́ ṣe bó ló máa rí sí mi lánàá ní kílé tó yọjú sí mi. bó ṣe ń gbìn léèrè nìyẹn sọ ma pé mo sọ wáyé pé mo fẹ́ lọ gba school fees lọ́wọ́ brọ́dà mi. ó sọ fún mi. nígbà tí mo débẹ̀ ọ̀tọ̀ nìkan tí mo tún bá. kí ló tún ṣẹlẹ̀. àṣé nǹkan ti bàjẹ́ tẹ́gbọ́n mi ò jẹ́ kí n gbọ́. wọ́n ní pọ̀gà wọn kàn déédéé pé wọ́n náà ní pé wo mi rò pé o lè máa ṣiṣẹ́ ìbàyẹn mọ́ bọ̀ ilé epo mi tí mo ṣẹ̀ kọ́ yẹn wá lọ máa ṣiṣẹ́ ń bẹ̀. wọ́n ní ọmọ ọ̀rẹ́ wọn kan mi ti rántí nǹkan tán porúkọ ẹ̀ mọ́ pé olùfẹ́ máa ṣiṣẹ́ ìbàyẹn mi pé bàbá ẹ̀ ó ti ràn mí lọ́wọ́ rí o ó ṣe kinní kan rí o bọ́ ṣe lé wọn kúrò bẹ́ẹ̀ ni wọ́n ní kán lọ máa ṣiṣẹ́ níbi ilé epo tẹ́ ẹ̀ṣẹ̀ kọ́ yẹn kò wá sí owó òtí ẹ̀ wá yọ fún ara tó gbogbo even mo rí wọn gan wọ́n ti ní ó ti sú mi wọ́n ní mi tẹ̀lé rí school fees mi tí mo ní mo fẹ́ lọ gbà wọ́n ní mi lè rí gbà by this time. ó dẹ̀ mọ́ pé next week la máa bẹ̀rẹ̀ exam ó ló jẹ́ kí n jí wá sódẹ̀ nísìnyí pé bóyá màá rí owó díẹ̀ gbà lọ́wọ́ ẹ̀. ọ̀rẹ́ èmi ò rò pé ojú lásán lọ́rọ̀ tó wà nílẹ̀ yìí o báwo lẹ́nìkan ṣe máa yé dédé tó máa gbẹ́ tó ti ń ṣiṣẹ́ kúrò lórí ipò ẹ̀ èmi ò rò pé ojú lásán ni o. ojú lásán mi ò understand ẹ̀. gbogbo nǹkan ni wò kí mọ̀ ní tiẹ̀ ni well tó bá ní mind mo ní bàbá kan tí ò kí ń bà tì tó bá ní mind ká lọ síbẹ̀ tó bá dé débẹ̀ I'm sure
bàbá yẹn tábà débi a máa kó kẹ́yìn ẹni yẹn kó kẹ́yìn ẹ̀ sọ́gẹ̀ tó bá dẹ̀ ti kọ̀yìn ẹ̀ síra ó máa nífẹ̀ẹ́ ẹ̀gbọ́n ṣe padà owó dẹ̀ máa wọlé as from there kí ló tó rò ẹni tó bá dìrọ̀lẹ́ tó bá ní máa ìkájọ lọ síbẹ̀. wọ́n ẹ̀ tó fi jẹ́ ká máa lọ nísìn. ẹ̀yin ọmọ ni bàbá ń ti bẹ̀rẹ̀ o tó bá dìrọ̀lẹ́ wá rí mi ẹni wò kí ló ní sílẹ̀ kí ló fẹ́ jẹ. òbí ń pa mí ẹnìtì. ìyá wọlé. tán gbòde o ọ̀rọ̀ ọlọ́rọ̀ la fi ń kíyèsára àdúdú tán gbòde o àsìkò ti tó kájọ kọ́gbọ́n kún ọgbọ́n àdúdú tán gbòde o àsìkò ti tó ó yá ká fìmù. kí ló dé ìwọ ọmọkùnrin yìí. dáàdi ẹ jọ mi dédé ṣe nǹkan tí mo ṣe. kí ló ṣẹlẹ̀ tí yóò fi wá bí iṣẹ́ mi fi wẹ́ mọ̀ nìyẹn. dáàdi mi ò dédé lọlé mi ò dédé lẹ́gùn lé wa ló fẹ́ jáde lèmi náà ní kí n lọ fojú mi lóúnjẹ mi ọ̀dẹ́ gbọ́dọ̀ má sì ń bẹ jọ́ nítorí ọlọ́ ẹ jọ. òfiṣẹ́ tèmi lẹ̀ o ṣe òun lọ wé eégún ọmọ ó tiẹ̀ dá bẹ́ẹ̀ ọmọ tó máa ṣẹlẹ̀ ń sìn wà wá padà lọ sílùú yín wà lọ bá bàbá lágbà wà lọ sọ fún ẹ pé tọ̀ ó fẹ́ máa ṣe akọ̀wé eléégún o eégún yẹn náà tó iná ó máa wọ́wọ́ wálé fún ẹ so òfiṣẹ́ tèmi lẹ̀ as from today onward mi fẹ́ rí ẹ mọ́ omi ìgbóhùnranù nìyẹn tó tálẹ̀ anyway for your information mo ti gba ẹlòmíì ti wà bí iṣẹ́ mi nísìn so eégún yẹn náà pé owó dẹ̀ wà ń bẹ̀ gan tó bá gbégún lẹ́ẹ̀kan ọmọ yẹn tó máa fún ẹni ìyẹn náà tó mo ti gba ẹlòmíì síbi iṣẹ́ mi so mi ráyè lánàá so múnú bíbí náà kò sọ́wọ́n bẹ́ẹ̀ o no mọ́tàlẹ́ mi o rà máa fọ́ mú lẹ́ngbà yẹn tó wájú lè máa fọ́ mú. wọ́n lọ irú wàhálà mo wá kóra mi sí báyìí ìdẹ̀ mà kí n má lọ wòrè eégún wèrè wọn náà lólu ara ẹ̀ wò gírísìn báyìí náà tún ti gbàṣẹ lọ́wọ́ olú ara ẹ̀ sìn. Oh God. àdúdú tán gbòde o ọmọdé ilé gbogbo yín ẹ sún mọ́ bí àdúdú tán gbòde o ẹ̀yin àgbààgbà ẹ wá kan fìdílé àdúdú tán gbòde o gbogbo wa pátá. ilé ìpọ́. nínú orí tọ́lọ̀ ṣe ó mọ̀ pé kò sí tó pọ̀ jù nínú orí tọ́lọ̀ bá ṣe fẹ́ dá ó mọ̀ tó ṣẹlẹ̀ sórí ní tó dùn mí ni pé dáàdì ẹ̀ tó kú nígbà káyọ̀ dáàdì ẹ̀ kú ni mo mọ̀ wọn á ti bẹ́ẹ̀ wọ́n náà àbáyọ tó jẹ́ pé wọn náà ti get up bọ̀ nígbà tẹ́mi náà mo dún gbogbo ẹ̀ ọ̀nà mo rí i pé páálí tàṣà ń gbé ká pàfó ló já sí gbà tẹ́mi náà wá wò pé mi lè wá kú o mo ṣe pa àwọn brọ́dà mi tó wà lábúrọ̀dù yẹn ẹ̀gbọ́n ẹ wá ẹ já mi sí o mi páálí yìí kò ràn mí lọ́wọ́ o wọ́n ṣe bá mi wá iṣẹ́ NNPC nìyẹn ìṣú rẹ̀ ń jáde ń bẹ̀ lẹ́yìn ìgbà tí ẹ wáṣẹ́ fún mi tán wọ́n tó mí sí mi lára so èmi náà wá wò pé mímí sí yìí èèyàn gbọ́dọ̀ is a chance tí èèyàn bá dẹ̀ lè lose ẹ̀ mo fi ní kí n fi mú gbogbo àwọn nǹkan yìí mọ́lẹ̀ wọ́n aṣọ púpọ̀ jù. ọmọ ẹ̀rù bà mí àyà mi ń já ilé ìbí na Dèjì àjọ lọ skul ni ìwọ lọ ṣàánú mi má jẹ́ yà jẹ mí gbé ó mọ ká tó ṣẹlẹ̀ Dèjì dákun gbọ́rọ̀ mi torí Ọlọ́run ìyá ló jẹ mí lọ́jọ́ sáwé kò. fọkàn ẹ balẹ̀ sórí tí màá ṣe ní ìsinmi pé jẹ́kẹ̀mí àti ẹja jáde tá a bá jáde tó ṣayé tó jẹun tó tọkàn ẹ balẹ̀ tó bá dalẹ̀ ṣé bó o ṣáà lè lọ lé ní. ṣé pé ó tún ní ìdí fàájì báyìí. ẹ ká lọ sí fàájì. èmi dẹ̀ ti yó mo dẹ̀ ti yó etí mo rí ti yó mi mo dẹ̀ ti yó. mo ti yó ṣó jẹ lélẹ̀. ó yẹ ká jọ wò ó àdúdú tó gbòde o ìrírí ńlá ìṣẹ̀lẹ̀ tó fa kìkì àdúdú tó gbòde o àdúdú tó eré olóyìnbó. ibi ló wà látàárọ̀ kí ló ń ṣe ẹni ṣé ìrònú ló máa sọ̀fù gbogbo pírọ́blẹ́mù yìí ìrònú ò lè sọ̀fù ẹ̀ jẹ́ kí n bí ẹ lè rí bí nǹkan àtijọ́ tó ti dé bíbá yìí mo fìyà jẹ àbó béèrè nǹkan kan lọ́wọ́ mi tí mi ṣe fún ẹ tó fi wá jẹ pé ibi ló wá jókòó sí tó wá ronú òfò oúnjẹ ilẹ̀ èyí oúnjẹ ò jẹ in fact ó disappoint mi kí ló ṣẹlẹ̀ gan ní pàtó. Dèjì kí n bá parọ́ fún ẹ inú mi ò dùn. lọ́nà o. ó ṣe Dèjì èkó tí mo wá yìí mi wá ṣeré o èkó tí mo wá yìí mo wá kí n lè kóre délé ni tó bá wò wà rí pé mi náà ló bí ìyá mi ń bẹ ńlé mọ́mì mi ń bẹ ńlé tán retí mi pé ọmọ mi lọ sékòó wá gbù
látijọ́ tí mo ti dé kò mò ń jókòó kalẹ̀ ni kò síṣẹ́ kò sí kan kò dáná eléyìí tó bá rí náà nínú ẹ̀ ló ti ń fún mi ọmọ ìyá mo ti ń pa ẹ́ lára náà ó yẹ kí n lè ronú ọ̀rọ̀ ara mi ìdán torí Ọlọ́run nǹkan tó bá máa ṣe fún mi ló kù báyìí o. a rò bẹ́ẹ̀ ṣe bọ́ọ̀rẹ̀ la pera wa kò pa mi lára but kò yí ẹni adìẹ ńlá gùn yẹ ni òjá mọ̀ èmi náà ń try ọmọ kan sọ pé olówó kan o tòsí mẹ́fà o tòsí gbogbo wọn tí wọ́n bá níṣẹ́ lọ tèmi ò níṣẹ́ lọ kò lè easy fáwọn méjèèjì lọ títí but problem táwọn ń rí ni pé certificate ẹ̀ rí tí bá ti gbé ọ̀rẹ́ mi kan o ẹ dákun ẹ bá mi gbà síbí o tí wọ́n bá ti rí certificate yẹn báyìí degree holder láéláé wọ́n làwọn ò gbà àìlú gan làwọn gan pa níbí táwọn máa gba degree holder ẹ bó bá tiẹ̀ ṣe o level certificate ni o tiẹ̀ mileage wọ́n á wò pé òótọ́ mẹ́ẹ̀dẹ́ ni o Nàìjíríà wa yìí Ọlọ́run yóò bá a tún ṣe bá a ṣe bára wa nù á dẹ̀ máa rọ́ òfin náà lọ but kíní kan wá ṣẹlẹ̀ tí mo wá ronú sí mo wá mọ bí wàá ṣe gbà á àbúrò ọ̀rẹ́ mi kan ṣẹ̀ṣẹ̀ kó tẹ̀lé mi tábàdé ní parọ́ ọ̀gá ọ̀nà owó sí òǹtẹ́ẹ̀lì yìí o tó bá dẹ̀ rọmọ yẹn wàá fẹ́ lè fọwọ́ ṣẹ́ méjì báyìí ọmọ kékeré ní ìjẹ́ kéré ọmọ wa wò pé tó bá lè mọ máléèjì bẹ̀ yẹn tó bá ní sọ pé wàá fẹ́ sọ pé ìwọ ọmọ olówó ńlé ọlọ́nà tó ti lówó rí tó ti ṣe kinní kan rí nítorí sì wá ń ta nísìn tí yẹn bá ti bára ẹnu condition tí ò dáa kó adapt mọ́ condition yẹn ni o if not apẹnu ẹ tó bá wà mọ̀ pé wàá máléèjì ẹ pé kò ní gbẹ̀ẹ́n kọ̀kọ̀ tunu but èmi ni ìwà mọ bí wàá ṣe láìkẹ́ sí. Dèjì ká má wulẹ̀ fa ọ̀rọ̀ gùn lọ títí tí wọ́n náà bá wà rí pé a ti ń bára bọ̀ ń sìn ọjọ́ ti pẹ́ mo dẹ̀ mọ̀ pé o lè darí mi sínú ojú ọ̀nà náà ló máa tọ́ mi sí. Dèjì ibi tó ń sọ yìí jẹ́ ká débẹ̀ náà ìgbà tá a bá débẹ̀ nǹkan tó bá láwọn dẹ̀ máa fún wa àwọn máa gbà bẹ́ẹ̀ ni màá tiẹ̀ yìí jókòó kalẹ̀ èmi náà máa fẹ́ lọ lérè jí ó yẹ kí n mú nǹkan lọ sílé jọ́ nítorí Ọlọ́run. sórí in fact mi mọ̀ pé wàá gbà pé wàá ṣe wàá mọ tá a ṣe báyìí wàá wọlé wàá lọ jẹ́ǹjẹ́ tó bá ti jẹ́ǹjẹ́ rẹ tán á wà máa lọ. ṣé ìwọ ti jẹun ni. lẹ́kọ̀ọ́ wàá fi ibi parẹ́ by 5:30 ìyá gbọ́dọ̀ ti jẹun. lẹ́kọ̀ọ́. àdùdù tán gbòde o eré ti yá o ẹ máa bá wa ká lọ àdùdù tán gbòde o àdùdù tán gbòde o ó gbòde o àdùdù tán gbòde o àdùdù tán gbòde o ó gbòde o àdùdù tán gbòde o eré tó ń kọ́ni lọ́gbọ́n tó ń fúnni lóye àdùdù tó ń gbòde o eré aládùn eré olóyin mọ̀mọ́ àdùdù tó ń gbòde o àsìkò ti tó eré ti bẹ̀rẹ̀ nìyẹn àdùdù tó ń gbòde o ọgbọ́n ọlọ́gbọ́n òun la fi ń ṣọgbọ́n àdùdù tó ń gbòde o ọ̀rọ̀ ọlọ́rọ̀ la fi ń kíyèsára àdùdù tó ń gbòde o àsìkò ti tó kájọ kọ́gbọ́n kún ọgbọ́n àdùdù tó ń gbòde o àsìkò ti tó ó yá ká fìmọ̀ kún ìmọ̀ àdùdù tó ń gbòde. borí bá pẹ́ nílẹ̀ yóò dire mo wá tètè mọ̀ pé borí bá pẹ́ nílẹ̀ yóò dire àgbàdo wúlò kó o yọmọ bọ̀ àfòmọ́fò mọ̀ kì í yóra dé wọn ò tètè mọ̀ pé borí bá pẹ́ nílẹ̀ yóò dire adi. àyà ń padà wá padà bí i adi Bùsáyọ̀. ṣé ìbá ilé wa ni sọ fún mi lọ kí ló ṣe ń gbiná. ó tiẹ̀ jókòó. Bùsáyọ̀ ó tiẹ̀ pè mí
àti wípé ta ló jó ibi àìfún ẹ tó fi wá ibà. Ẹ̀ǹgbà tí mi ò rí ẹ ká ní kó wá sílé tó wà mo lọ sílé yín mo bá bàbá yìí bí cousin rẹ Kọ́lá Ayélàgbé ṣàjú ibà ìfún mi ojú ìfún mi gan kò sí ẹ̀yẹ mi rárá ṣàjú ẹ̀ kátàkátà fún mi ni in fact Adigun mo sì dààmú jù lé ni tó get sí ibà mo dààmú gan. Bọ̀ kí ló ń ṣe ń bí ṣé o lọ́ọ̀ sí ibà yẹn. Wo Bùsáyọ̀ ọ̀rọ̀ pọ̀ nù wí kọ́bọ̀ sórí ibi tí mo wà ọ̀rẹ́ mi ló wà mí báyìí mi ní parọ́ fún ẹ látijọ́ tí mo ti gbé páálí mi dé ìlú Èkó yìí mo rò pé kò máa san mí ni Èkó ò san mí o mi ò dúró ní ìdí iṣẹ́ kan láti àárọ̀ dalẹ́ rí irú ayé wo nìyẹn sáyé ń bàjẹ́ nìyẹn àbí ń dà. Adigun bọ̀ kí ló fẹ́ sọ ìlú ìdáná ṣé báyìí tiraka tá a kàwé tá a parí tá a jáde yunifásitì with good grade tá a parí tó táwa ríṣẹ́ ṣe wọ́n jẹ́ ní kò sówó lú yóò dá kọ́ ra mọ́tò mẹ́wàá pọ̀ lẹ́kọ̀ọ́ náà jẹ́ bọ̀ Adigun nígbà tá a wà ní school ṣáà láwọn colleagues tó yẹ pé wọ́n Èkó náà ń gbé kó dẹ pé anybody ní wọn bí ọ̀sẹ̀ máa lè rẹ̀ lọ́wọ́. Bùsáyọ̀ nǹkan tó sọ yìí ló máa mú mi ní ìrànwọ́ mi kan Ọlájídé Tósìn mo kàn lọ lẹ́sẹ̀ títí mò ń wá iṣẹ́ náà níjọ́ yẹn o mo dẹ̀ ló bá dé park mọ́tò yẹn sí mi lẹ́gbẹ̀ẹ́ ọmọ ayé mo ló dà mo ló ń lọ mo ní mò ń wá sẹ́ni ó ló ti dà bẹ́ẹ̀ mo ní sọ oníṣẹ́ tó máa fún mi ní ó lò níṣẹ́ ìpárá tó máa dáhùn ó bá ní ẹ òun kọ́bì kan tó ti ń fọ mọ́tò káwọn òṣì ó ní èmi kí wọ́n á lọ máa bá ẹ fọ mọ́tò ayé ẹ fẹ́ bàjẹ́ ni èmi lèmi ń kọ́ ńsẹ́ nígbà tó wà school bọ̀bọ̀ ìbá bá kágiri borí èmi gangan bẹ́ẹ̀ pé sọ̀rọ̀ mọ̀ pé òun ti lówó ni gangan bá ọ̀dà ìwọ tó wẹ̀ ọ́ máa lọ mo rò pé bóyá kájọ máa fọwọ́ kájọ máa ṣe business ni nǹkan tó fẹ́ introduce mi sí àti pé kí n máa bẹ fọ mọ́tò ni ìyẹn sàásùn síwájú lọ láti ìgbà yẹn yóò tó sọ pé bóyá mo tó fẹ́ fojú mi gan ní ẹ̀ báyìí Bùsáyọ̀ mi lè parọ́ fún ó ti sú mi mo ti dààmú mo ti jẹ ìyá ní Èkó ìbàjẹ́ ẹ ló ń fẹ́ lè sọ pé kí wọ́n á mọ bóun ta MTN àwọn káàdì MTN yẹn ládùúgbò tí mo kà ọmọ ìyá mi ní parọ́ fún ẹ ojú mi ti rí o. Ó ga ọ bọ̀kọ́ tèmi wá rí ẹ fún ọ̀tọ̀ mi mo síná ní pé mi ì lè jókòó sí ìlú kí n má ṣe ní ti pé kí n lọ sọ́dọ̀ ìgbà àwọn tó wà ní London náà ṣe gbé pass mi tán next week mo travel out mo hàn pé mi kọ̀ lédè lọ bẹ́ẹ̀ yẹn kí n má rí ẹ yẹ kí n wọ ẹ̀kọ́ kan sọ pé mo travel next week. o fẹ́ travel o fẹ́ lọ sílùú òyìnbó Bùsáyọ̀ asòsì rò pé kò léwu báyìí. ewu lọ́nà wo. Bùsáyọ̀ so fẹ́ fèmí nìkan lẹ̀ ni. Àdìgún ìwọ ló fà náà màsíwọ́n ní pé ká ṣe wedding pé for now sí nǹkan fi dá mo ṣe máa sponsor wa ó yarí torí kò sí ready wọ́n dẹ̀ wò pé mi kàn ní jókòó sí ìgbà tí má ṣe nǹkan kan ò sí ìrìṣẹ́ mi náà sí ìrìṣẹ́ kápá pé mi kàn tà á sí ẹ̀ lówó lọ́dọ̀ sí wa bọ́ àdéjókòó àwọn ojú ara wa ń bíbá yé kí n máa lọ sọ́dọ̀ ẹ̀gbọ́n wọn. Bùsáyọ̀ ìjọba tó ń touch mi ni wípé wọ́wọ́ òǹgbẹ́wù tó wà ń bẹ̀ tí ọkọ àti ìyàwó tó máa fẹ́ fẹ́ra wọn sílé tán dẹ̀ ti pinnu lọ́kàn wọn fáwọn fẹ́ fẹ́ra wọn tó bá wọn fojú ríra wọn lóòrèkóòrè ewu ńlá ni o kò sì sí nǹkan tí ò lè tibẹ̀ jáde. Adigun, I wish I could help with me English me help me bọ̀ mo fi ń dẹ lójú pé tí wọ́n ti máa lọ bá lọ ẹ̀gbọ́n ọmọ sí mi ẹnìyẹn ní owó pé tó ti má sì débẹ̀ máa mú sí lórí wọ́n ti tètè gba stay tèmi fún mi màá invite ìwọ náà very soon wàá bá mi lọ Àdìgún mi fẹ́ kó ronú òun sọ ń sìn pé ewu wà ń bẹ ewu wà ń bẹ ṣé wọ́n fẹ́ dà mí ní Àdìgún. mi ò fẹ́ dà ẹ̀ ṣùgbọ́n bí tó ń lọ àwọn adùn ayé pọ̀ ń bẹ má jẹ́ kó wọn adùn ayé gbẹ̀mí rẹ̀. Àdìgún ṣé ẹnìkan sí mi come from nowhere náà sí mi mọ̀ from down akọ̀yẹ̀ déédéé màá ní mo fẹ́ máa bá a lọ Àdìgún fọ́kẹ́ ìbàdàn mi láì bó ṣe ń ṣe Àdìgún mi ní heaven gbàgbé ẹ ó yẹ kí wọn náà mọ̀ nà ó agbára ọmọ náà ṣàgbọ́dá fún mi pé kí bẹ́ẹ̀ sọ mi kọ́ òun dùn tó ti gbọ́. tó sì mo ti fún ẹ láì kàn wá ní ṣùgbọ́n mo rò pé kó tó dé ọlọ́wà ti gbàdúrà mi náà kò sí wà. Àdìgún mo gbọ́ tí ìbá ní ìsìká
a ti tó ọ̀sẹ̀ mẹ́ta tó ti débi àmì mo parọ́. Ó ti ju ọ̀sẹ̀ mẹ́ta lọ o Dèjì, ó ti ń lọ sí oṣù kan báyìí. Wáwo, láti bí ọ̀sẹ̀ mẹ́ta tó ti débi, in fact ìdààmú tí mi darí láti jọ wọn ti bí mi, oh God, ó ti dààmú ní nǹkan sí orí pé ṣebí lórí ọ̀rẹ́ mi mo fi ń ṣe kò ṣe wàhálà, but n tí ó wà jẹ́ paríparí ẹ̀ wá ni pé tí n bá débì tí n bá ti kówó ẹ̀rí ẹ̀ fún ẹ pé òun ni o ẹ bá ń gbá o, ẹlòmíì lè sọ pé ẹ má wọrí dìgírí ó dà tó bá ti di Monday kó report, nígbà tí ó bá ya ìní tí ìdá ọ́fíìsì wá ti pè mí hello ẹ má yẹ kí n máa yẹn wá mọ́ o because management ti decide o láti mọ́ gbẹ nìkan kan mọ́ o, ìyẹn lọ bẹ́ẹ̀. paríparí rẹ̀ ìní tó tiẹ̀ wá ṣẹlẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí wọ́n ti ní kó wá rìpọ́ọ̀tì lọ́la o pé kí n máa mú bọ̀ kọ́ mọ̀ bọ̀ lọ́la n ò tí ì dọ̀ ọ́fíìsì káago tún fi dún hello management tún ti decide o wọ́n ní ká má wulẹ̀ mú yẹn wá pé àti ìgbà yẹn mọ́ so ti further notice á mọ̀ pé yín o gbà mo wá rò lọ sí wá tí mo rò lọ sẹ́yìn ọ wá sùn mi wá wò pé ó rà pé ejò lọ́wọ́ nú o tẹ́jú ọ̀bà lọ́wọ́ nú láti gbà yìí lẹ́kọ̀ọ́ pẹ̀lú gbajúmọ̀ mi no so mo wá rò pé tọ́rọ̀ bá ń ṣẹlẹ̀ báyìí èèyàn ní ìdí láti jáde sí ọ̀rọ̀ ara ẹ̀ yálà yín pásítọ̀ làwọn àwọn pásítọ̀ nìyẹn wà lọ ní o àwọn àfáà ní o tàbí babaláwo ni ó tọ̀ lọ tí ó lọ ṣàlàyé ọ̀rọ̀ rẹ̀ tó ṣùgbọ́n èmi mọ bàbá kan tó sì jẹ́ pé lónìí yìí o ìmọ̀lẹ̀ tí ọmọ la Ọlọ́run fún un ṣe lọ ìwà mọ ojú tí wò ó fi wò ó bóyá wò ní gbàgbọ́ sí à ń tojú bọlé torí rú ẹ̀yin báyìí ẹ ti lówó rí ìgbà tí à ń tojú bọlé ní mọ́ rí lójú yín so bọ́wá wá jẹ́ pé ìwọ náà ò lè fara mọ́ tó lè lọ ọbẹ̀ and I'm very sure tó bá dọ̀dọ̀ bàbá yìí oh God tó bá lè explain gbogbo tó ti ń fèsì láti gbà yìí tó ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ wàá rọ́nà àbáyọ ń bẹ̀ tó bá wàá mind ló jẹ́ kí n kọ́kọ́ sọ fún ọ pé kí n sọ fún ọ náà ọmọ di pé ọ̀rẹ́ mi ló tì mí sí kinní kan ọ̀rẹ́ mi ló ṣe kinní kan ọjà tèmi ni wọ́n bọ̀ sọ àdìmú ọjà ń lọ. Dèjì ìwọ wo gbogbo ìyà tó ti jẹ lórí mi wo àwọn wàhálà tèmi náà ti fi ojú rí sẹ́yìn jọ ń torí ọ̀nà ń bọ̀ wá lọ fẹ́ sọ pé kí n lọ tí mi ní lọ àkọ́kọ́ náà ìgbà tí mo ti débi lára ti ń fún mi pé Dèjì mo mẹ́ẹ̀nà ó yà dẹ́kọ̀ lọ́wọ́ kan ó dẹ̀ ríṣẹ́ ó ti sáré ṣe gbogbo eléyìí mo mọ̀ pé kì í sojú lásán Dèjì wàá jọ nítorí Ọlọ́run ibikíbi tó bá ní kí n lọ mo rẹ́ẹ̀dì láti lọ bẹ̀ ọ́ mo ti ṣe tán báyìí láti lọ sí ibẹ̀ jọ wọ́n jẹ́ ya ìjẹ́mẹ́gbẹ́. ẹ̀rù ẹ̀yin ọmọ Yorùbá mọ́ ń bà mí ṣé nínú gbogbo tí mo ti sọ́lẹ̀ yìí mo ti sọ fún ọ pé èmi náà jáde mo tẹ́ǹdì tàbí mo ṣe kinní kan ni èmi kọ́ ni kí n máa bẹ fàyàn bó ṣe wulẹ̀ kó rò ó ìwé Ọlọ́run ní wàrà fáná wùmọ̀ nǹkan náà àléyá àgbègbè Ọlọ́run ló dé bá mi àlàyé lèmi ti sọ fún ọ lẹ́kùnrẹ́rẹ́ but n tẹ́mi rò pé ikùn bẹ́ẹ̀ ni pé sọ̀rọ̀ pé òní Monday báyìí tí n bá wá tún sọ wípé ní the only weekend tí mo máa ń fi ráàyè láti lè ṣe gbogbo tí n bá fẹ́ ṣe mo rò pé a tún ti pẹ́ jù ọjọ́ dẹ̀ ń lọ àbí kí ló rò so bọ́ọ̀bà wa mind kí n fún ọ ní àdírẹ́sì bàbá yẹn kí n dẹ̀ kọ́ detail bí wàá ṣe rìn tí wàá fi gẹ̀ẹ́tì bàbá yẹn and I'm very sure when you get there in fact nǹkan máa ṣẹnu rí bẹ́ẹ̀. Wò ó Dèjì kódà ibi tó lédè gan kó má kọ sínú ìwé fún mi ó sọ fún mi pé ó bá ṣe júwe ni màá ṣe lọ síbẹ̀. tó bá ti wá dọ̀dọ̀ bàbá yẹn kó fọkọ mi jẹ́ pé ọ̀dọ̀ nípasẹ̀ mi ló ti wá tàbí kó pè mí gan bẹ́ẹ̀ sọgbẹ́ tèmi so tó bá tí bàbá ọba ti wá ṣàlàyé fún ẹ gbogbo tí bàbá yẹn bá wá wí gbọ́ sí ti dáadáa kó dẹ̀ mọ̀ pé ní tí wọ́n bá bẹ́ẹ̀ sọ bàbá yẹn ò parọ́ fún ẹ kó wá fún lábọ̀ tó bá dalẹ̀ so jẹ́ kí n tètè wá mú ọ bí màá ṣe tètè lọ́mọ. ọmọdé ilé gbogbo yín ẹ súnmọ́ bí àdúdú tó gbòde o ẹ̀yin àgbààgbà ẹ wá kan fìdílé àdúdú tó gbòde o gbogbo wa pátá
ló yẹ ká jọ wò ó àdúndùn tó gbòde o. àbí kí àti ọkọ mi olówó orí mi báwo ni London ṣé ẹ̀rọ tútù ó ṣe ọkọ mi ó ń bọ̀ lé ó fẹ́ wá mọ́kọ ẹ kò sí problem ìyẹn náà tún dáa ok next week kíákíá ni ó ti mọ̀ pé òlè sùn tó bá rọ́pò tẹ́lẹ̀ kẹ́ bá jọ wà àti ẹ̀ka pẹ̀lú ọkọ mi àbíkẹ́ pẹ̀lú wà á dẹ̀ láyọ̀ àtàkọ̀fíà wà á bá mi náà láyọ̀ àtàkọ̀fíà ẹ̀gbọ́n mi ńkọ́ wọn sì lé ṣàbàdìkì onígbà tó pẹ̀lú láàárọ̀ àbíkẹ́ àdé olówó orí mi ó ṣeun ó ṣe ọkọ mi ó dàbọ̀ ìrìnlá ìṣẹ̀lẹ̀ tó fa kìkì àdúndùn tó ń gbòde o. Bàbá ọ̀rẹ́ mi kan ni ó júwe ibi fún mi bẹ́ẹ̀ ṣe ń wò mí bàbá mo ti kàwé ṣùgbọ́n kò síṣẹ́ lọ́wọ́ mi gbogbo ìgbìyànjú mi lórí pé à ń wáṣẹ́ kiri bàbá pàbó ní jásì tẹ́ bá wá rí ọ̀rẹ́ mi tájọ lọ sí skul ibi tó wà ń sìn ládùúgbò rẹ̀ bàbá olówó ni o ṣùgbọ́n gbogbo tèmi ń dáwọ́lé pàbó ní jásì tó bá sọ pé ẹni tí ìyà ń jẹ ládùúgbò èmi ló yẹ kán nàka sí bàbá mo níyà ṣùgbọ́n kò sí bàbá mọ́ ìyá mi sì ń gbìyànjú lórí kí n lè là ṣùgbọ́n bí mo ṣe á ń wáṣẹ́ tó yẹ pé tí n bá wáṣẹ́ lónìí tí n bá rí ọ̀la ni wọ́n lé mi kúrò nídìí iṣẹ́ yìí bàbá èyí ló wá mú mi ló gbé mi dọ̀dọ̀ yín bàbá ẹ dákun ẹ ṣàánú bàbá ẹ ràn mí lọ́wọ́ ẹ ra mi kalẹ̀. sórí awo ìròyìn ara rẹ̀ iṣẹ́ ọwọ́ awo ní ìròyìn awo níbi abáṣe awo ti adé akọjá awo ti ń ṣèké ẹni tó bá ń dọ̀pẹ̀lẹ̀ tí fi ń ṣèké wọ́n pọ́n lásán kú ni kí n lorúkọ ẹ̀. Àdìgún ni bàbá. Àdìgún lorúkọ ẹ̀. ọ̀ya mọ́wọ́ ẹ̀ wá. ọ̀yẹ̀là 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 bẹ́jà ńlá bá sọ àrílẹ̀ omi bí kọ̀ǹkọ̀ bá sọ àrílẹ̀ odò ọ̀rọ̀ Àdìgún bó bá ṣe jẹ́ mo fẹ́ rí kedere ọ̀yẹ̀là. Àdìgún ìwé ìsọ̀nà ẹ o páálí tó ń gbé kiri o ò lè ríṣẹ́ kódà tó o bá ríṣẹ́ gan-an ó ṣeé ṣe kó o tún rí àkóbá ń bẹ̀ amúkùn ẹrù ẹ wọ́ olókèlè ń wọ ẹ wò sàlẹ̀ ó wí fún ni ó tó dání àgbà àjàkadì gbogbo ń tó ṣẹlẹ̀ sí ọ yìí àwọn òbí ẹ mọ̀ sí ọ yẹ kán ti sòdodo ọ̀rọ̀ fún ọ páálí tó ń gbé kiri ò nítumọ̀ kankan iṣẹ́ tí ẹlẹ́dàá rẹ̀ yàn mọ́ látòdì ọ̀run iṣẹ́ bíi ká fẹ̀yìn gbolẹ̀ ká ṣiṣẹ́ tó jọmọ́ bí ìdọ̀tí o ló lè mú wá fún ọ. Bàbá ó túmọ̀ sí pé àwọn òbí mi mọ gbogbo àkọsẹ̀jáyé mi náà wàá sọ fún mi láti yíjọ́ yìí. wọ́n mọ gbogbo ẹ̀ dáadáa. ṣùgbọ́n bàbá bẹ́ẹ̀ sì wá ní kí n lọ wá iṣẹ́ kọ́ ìmọ̀ tí mo ní lórí ìwé ti pọ̀ ju kí n ṣẹ̀ṣẹ̀ lọ́mọ kọ́sẹ̀ kankan lọ bàbá. Àdìgún ìmọ̀ ọ̀ràn iṣẹ́ tó o bá ń ṣe lọ́wọ́ náà ni ìwé yìí sọ̀nà gẹ́gẹ́ bí mo ti sọ fún ọ ọ wà lọ ronú sí iṣẹ́ tó o bá rí i pé ó jọmọ́ bí iṣẹ́ ìdọ̀tí káfẹ́yìn rálẹ̀ ó ti yí ọ báwọn iṣẹ́ ńlá wọ́n wà bọ́ ṣáájú sí tọ́ba ẹ tó bí oṣù mẹ́fà tí ẹ máa ń ka olówó ńlẹ̀ wọ́n ka ọmọ. pé kí n lọ kọ́ iṣẹ́. kò jù bá ń lọ tọrọ ẹ fi lè lójútùú nù sọgbọ́. ẹ wù bàbá ń tún wá rí. kò burú. ẹ ṣe gangan kò burú. gbéra ńlẹ̀ o. Àdìgún ara ń tá a máa wí ní dáláìmọ̀ kan fi ń ṣe rẹ̀ pọ̀ ìwésà àpéwì ọ̀dà ṣùgbọ́n tó bá torí màmá ràn mọ́ lọ́wọ́ ni
ní tó bá yẹ kó mú ó ṣe tó jọ mọ́ kádàrá rẹ̀ jú ṣe ọ̀pọ̀lọpọ̀ òbí ó ti ṣì ọmọ lọ́nà gan tààrà. Àdìgúndìgùn báwo ni báwo lè kó báwo wá ní báyìí kí ìwọ náà tún rí ṣe lẹ́kọ̀ọ́ báyìí. Mọ́mì mò ń ṣiṣẹ́ ní iléeṣẹ́ hall kan ní Èkó ni. Ìyẹn náà dáa bọ̀ ìyàwó ẹ̀ pè mí láìpẹ́ ó ní òun náà ti ríṣẹ́ lọ́wọ́ so everything ti wà okay ó ní òun àrùn ẹ̀ sọ ó dẹ̀ ní kí n prepare visa pẹ̀lú passport ẹ̀ so èmi náà dẹ̀ ti prepare ká tó ṣẹ́jú pẹ́ báyìí everything àti ìwà okay wọ́n ń ṣẹlẹ̀ ní pé mọ́mì ó túmọ̀ sí pé Bùsáyọ̀ pè yín pé o máa mú mi láti Nàìjíríà lọ sí ìlú yìí. Yes àbí tó bá dáa fúnyàwó tó fi ran ọkọ sí wọn tó bá jù lẹ àbí kí ni wọn náà rí sí. ó wà òkè lẹ́yìn. wọ́n wà lẹ́yìn lọ́wọ́ àwọn ọmọ ẹ̀kọ́ fún ẹ ní. ẹgbẹ́ fún wa. ẹ má jẹ. Bùsáyọ̀ ti bá o. ṣùgbọ́n kó tó di kó máa mú mi ní Nàìjíríà bí báyìí èmi kébí gan ti rí jáde jù bẹ́ẹ̀ lọ kébí kó ti di mílíọ̀nù aláìyára mi ni obìnrin ọmọ máa fọwọ́ lálẹ́ nílẹ̀ lórí mi. In fact ẹ ṣì kú náà wẹ̀ ó gbìyànjú náà ó máa gbọ́n in fact èèyàn gbọ́dọ̀ bẹ̀rẹ̀ níbì kan náà ó máa Rome was not built in a day ìsọjọ́ tí yàrá bá gùn ní máa kàn in fact lẹ́yìn tó try gan in fact wọ́n kàn wá àpá pé kí n sáré wọ́n ẹ̀ dè mọ́lẹ̀ kí n má fi ṣe nǹkan mi. àwọn délé náà gbé káàkiri sáàmọ ṣọ́ra fáwọn ẹlẹ́jẹ̀ òtún kan kó ra wọn. Ọlọ́run ló ń sọ yẹn kò ń ṣe nǹkan kan. Méjì. Ilé ẹ̀ mú wà. ọ̀rẹ́ mi ni Ọlọ́run jogun ìrìnà yìí fún so wá ní ká wẹ̀ ká celebrate ẹ̀ kàn wá gbé kí mi bọ̀tà tún wá fẹ́ tún jọ débì kan. ẹ tó jáde ẹ dákun sí ẹ̀yin ni. bẹ́ẹ̀ni nǹkan lọ́run ṣe lélẹ́yìí. ẹ kú rí ẹ lè jákun wájú ẹ̀yìn ìpínlẹ̀ tó máa sọ̀rọ̀ lé mọ́ wọ́n sì lè ẹ máa bọ̀ dákun tẹ̀ ọkọ̀ máa bọ̀ ẹ̀mí dàdú ni gíragíra ni máa ń ṣe gbogbo nǹkan tiẹ̀ kí ló ṣẹlẹ̀ gan. máa bọ̀ sọ̀rọ̀ kí ni pírọ́blẹ́mù ẹ. kò sí wàhálà bí ṣe ń domi lára ló dé kí n máa ṣe bẹ́ẹ̀. ẹ wá dẹ̀ ní sùúrù. Dèjì mo yìn ọ́. Ọlọ́run ló tó yìn. kò sí Dèjì dákun gbogbo tó ń ṣe Ọlọ́run ló lè ṣẹ̀san oore fún ọ Ọlọ́run sì ní pín pa ohun tẹ́ ẹ̀ tó fi mí sí jẹ́jẹ́ mi mo jókòó àwọn òyìnbó bá wọlé náà bá ní bóun tèmi ṣe jẹ́ mo ní bá a máa ń lásán lèmi ń bí èmi ń fún ọ ní gúdà ń bí yìí náà bá ní ṣé mo kàwé mo ní mo kàwé náà bá ní gbé ìwé jáde mo bá gbé jáde náà bá ní ìwé mi wọ̀lú òyìnbó ìwé mi wọ̀lú ọba dákun ṣàánú mi. ọ̀nà owó wa ni wọ́n aláwọ̀ yóò gbégbà. kò sí a ní ọ̀rọ̀ tóbi ọ̀rọ̀ dé dúró ìwọ̀n ní lọ wá 50,000 naira wá wo 50,000 naira lásán náà ni ń wá wá o aláwọ̀ fi yòókù kún o. ọba dákun ṣàánú mi. 50,000. wọ́n ní 50,000 yẹn kí mọ́sálà ìfi sílẹ̀ ni. sójà kò ń torí ọ. lákòókò congrats. kàdúgbẹ́. mo gbàgbọ́ gbà tí mo sọ fún ẹ pé kí wọn náà jáde pé kó lọ sọ́dọ̀ bàbá yìí sórí pé ẹnu ìjọ mélòó ìjọ wo ló lọ síbẹ̀. wọn kún mo sọ fún ẹ pé tó bá dọ̀dọ̀ bàbá yìí Ọlọ́run sì ń fún un ṣe lọ́wọ́lọ́wọ́ kò tí ì ju bí ìjọ méjì lọ you see gbogbo nǹkan ti ń búrẹ́kẹ́ sórí bẹ́ẹ̀ ọmọ tó ṣẹlẹ̀ ó jẹ́ kí n sọ kíní kan fún ẹ ṣé ó dá ẹ lójú pé kì í ṣe 419. ó lè jí má tún káwọ ẹ̀yìn má tún káwọ sẹ́yìn má gbágbé ò lè gbá mi gbágbé ò lè gbá èmi wọn ò lè gbá mi owó àwọn òyìnbó wọn fẹ́ mú mi rè lu ọba. ẹnujọ́ wo ló dé sẹ́kọ̀ọ́ tó fẹ́ máa sọ pé ó ti bojú lè já o tó máa àwa táwọn àlékò tí wọ́n bá lu agbárí fún wa báyìí tá a bá kó sínú ẹ̀ ìyẹn ń bá yí nìyẹn ó sọ pé báyà kínní ó ti dá ẹ lójú pé kì í ṣe gbájú ẹ kì í ṣe gbájú ẹ kì í ṣe 419 kì í ṣe 419 anyway tó bá ti ní kì í ṣe 419. kò sún ọ̀dí ọ̀run kò sún ọ̀dọ́ ọ̀run 50,000 naira ni. tó bá ti mọ̀ pé kì í ṣe ti jìbìtì tí ì ṣe ti 419 máa fún ẹ ṣe 50,000. wàhálà mo jẹ́rìí ẹ̀. ọ̀dà ìṣòwò lára mi bóyá kò já wọlé kí n fún owó yẹn fún já wọlé but mi ní fẹ́ kó wá jẹ́ sí gbájú ẹ̀. kò í ṣe gbájú ẹ̀ ọ̀fẹ́ orí ẹjọ́ rẹ̀ mi lọ́wọ́ ló kú lọ́ọ́ ni mo wá. bóyá kò dúró
ẹ dákọ̀ ẹ bá ń dúró díẹ̀ ẹ bá ń dúró díẹ̀ ẹrù ọba èmi ẹrù ọba kìkì já wọlé mu lówó. ẹ kú ìgbádùn eré àdùndùntàn eré aládùn eré akọ́nilọ́gbọ́n àṣẹ̀ṣẹ̀ ń mẹ́yẹ bọ̀ nínú àpò ni bí dúdú ni bí funfun ni o kò sẹ́ni tó yẹ eré sì ń tẹ̀síwájú o kò tó síbẹ̀ o. ẹ kú ìgbádùn eré àdùndùntàn eré aládùn eré akọ́nilọ́gbọ́n àṣẹ̀ṣẹ̀ ń mẹ́yẹ bọ̀ nínú àpò ni bí dúdú ni bí funfun ni o kò sẹ́ni tó yẹ eré sì ń tẹ̀síwájú o kò tán síbẹ̀ o. ẹ kú ìgbádùn eré àdùndùntàn eré aládùn eré akọ́nilọ́gbọ́n àṣẹ̀ṣẹ̀ ń mẹ́yẹ bọ̀ nínú àpò ni bí dúdú ni bí funfun ni o kò sẹ́ni tó yẹ eré sì ń tẹ̀síwájú o kò tán síbẹ̀ o. ẹ kú ìgbádùn eré àdùndùntàn eré aládùn eré akọ́nilọ́gbọ́n àṣẹ̀ṣẹ̀ ń mẹ́yẹ bọ̀ nínú àpò ni bí dúdú ni bí funfun ni o kò sẹ́ni tó yẹ eré sì ń tẹ̀síwájú o kò tán síbẹ̀ o. ẹ kú ìgbádùn eré àdùndùntàn eré aládùn eré akọ́nilọ́gbọ́n àṣẹ̀ṣẹ̀ ń mẹ́yẹ bọ̀ nínú àpò ni bí dúdú ni bí funfun ni o kò sẹ́ni tó yẹ eré sì ń tẹ̀síwájú o kò tán síbẹ̀ o. ẹ kú ìgbádùn eré àdùndùntàn eré aládùn eré akọ́nilọ́gbọ́n àṣẹ̀ṣẹ̀ ń mẹ́yẹ bọ̀ nínú àpò ni bí dúdú ni bí funfun ni o kò sẹ́ni tó yẹ eré sì ń tẹ̀síwájú o kò tán síbẹ̀ o.